Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe gbọ́ o, wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n disrespect òǹkù Tobi o. Ipe nítorí pé ó sọ pé why tí Kábíyèsí máa lé gbogbo àwọn ìyàwó ẹ̀ síta yìí pé who is Queen Naomi. Wọ́n ní Kábíyèsí ní kán jáde nínú palace àwọn. Ẹ̀yin èèyàn ilé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé àlàáfíà lẹwà gbogbo lè ń kọ́? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á máa wà pẹ̀lú yín, á máa ràn yín lọ́wọ́. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní agbègbè bàbá wa ń bí. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin tẹ́ ti subscribe. Ẹ ṣé, ẹ kú àdúrótì, ọwọ́ yín òkè òkè ló máa lọ, kò ní lọ ìsàlẹ̀. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé Tobi ó lọ sunkún allegedly bá ṣe gbọ́ fún uncle ẹ̀ pé kó wá bò ń bẹ Kábíyèsí nítorí pé òun ò fẹ́ kúrò nínú palace Kábíyèsí nítorí wípé òun fẹ́ bí ọmọ sínú palace. Kábíyèsí ti sọ fún gbogbo wọn kó lọ ra lé. Wọ́n ní pé kò séèyàn kankan tó máa dúró sínú palace àwọn yàtọ̀ sí Dr. Elizabeth. Ipe Queen Naomi dẹ̀ ló sọ pé kí Dr. Elizabeth dúró. Wọ́n ní àtìgbà yẹn ni Tobi ti ń sáré kiri, tó ń sunkún kiri, tó ń rojọ́ kiri pé òun ò lè bímọ òun ò lè bí sí ìta, inú ilé palace ló máa bímọ sí. Wọ́n ní in fact gan wọ́n ní Dr. Elizabeth sọ pé ṣé ọmọ bíbí anywhere lèèyàn lè bímọ bíbí. Ipe wọ́n tún wá pe doctor ẹ̀ pé kó wá examine Tobi. Wọ́n ní bó ṣe sá kúrò nínú palace nìyẹn. Mariam náà attack wípé òun believe pé Tobi ń hide something, pé Tobi ò lóyún, pé ó ń parọ́ ni. Wípé every time tó bá ti ní kí doctor kó wá examine Tobi máa disappear kúrò nínú palace. Wọ́n ní Dr. Elizabeth wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fi lọ nígbà tó mọ̀ pé doctor ń bọ̀. Wọ́n ní ó ní pé òun ní àwọn nǹkan kan tó ń ṣe tó jẹ́ pé òun go through a lot. Wọ́n ní Dr. Elizabeth ní pretender ni. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní Kábíyèsí gan support ìgbà tí Dr. Elizabeth ní pretender ní Tobi. Ipe kí ló dé tó yẹ pé Tobi ó máa sá tó bá ti ní pé kí doctor wá. Personal doctor Kábíyèsí ni. Kí ló ń sá fún? Kí ló dé tó dúró de doctor? Ẹ̀yin èèyàn ilé, àwọn ò lè sọ o bóyá olóyún àbí olóyún oṣù. Ọ̀rọ̀ Tobi ó gba sùúrù o, because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ́ nǹkan tó dé tó jẹ́ pé kò mọ̀jú pé òun fẹ́ bímọ sí palace, òun fẹ́ bímọ sí palace, nǹkan tó ń sọ nìyẹn. Ẹ dẹ̀ wọ̀ pé bí uncle ẹ̀ ṣe sọ̀rọ̀ wípé ṣé nítorí Queen Naomi ni Kábíyèsí fi fẹ́ lé àwọn ìyàwó ẹ̀ jáde. Ó rí lè bí Kábíyèsí nínú because nígbà tó ń fi ọ̀rọ̀ gún Kábíyèsí lára ni bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn. Àwọn kan á máa insult Queen Naomi wípé so kán jáde nínú palace àwọn tí wọ́n bá rí nǹkan tí wọ́n fẹ́ sọ wípé àwọn làwọn ni àwọn ìyàwó ẹ̀. Nǹkan tó bá dẹ̀ wù wọ́n làwọn máa ṣe. Kéèyàn kankan má wá pàṣẹ fún àwọn báwọn ṣe máa báwọn ìyàwó àwọn sọ̀rọ̀. And it's true. Kábíyèsí náà ti ń fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn olórí yìí. Honestly, wọ́n feel pé àwọn lè máa treat wọn nice ni. Wọn ò fàpọ́n lé. Ìgbà tí Kábíyèsí bá ń treat wọn right gangan, ìgbà yẹn ni wọ́n máa ní ego ní èjìká, wọ́n máa ga sókè. Wọ́n máa feel pé àwọn lè ṣe nǹkan táwọn bá máa ṣe. Ẹ̀yin náà wo irú tútí olórí Rónkẹ́ àti Mariam tó ń pa nínú palace Kábíyèsí to the extent pé Kábíyèsí ní láti lé wọn dànù ni. Jáde nínú palace wọn nítorí oògùn tó ń gbé wá sínú palace tí wọ́n ní wọ́n ń pọ̀fọ̀ kiri. Tán ni wọ́n ń fọ̀ nǹkan sí gbogbo inú palace pẹ̀lú handkerchief funfun. Ẹ̀yin náà wo gbóró nǹkan báyìí. Ṣé nǹkan tí Kábíyèsí fẹ́ máa go through lọ́wọ́ àwọn olórí lójoojúmọ́ ni? Téèyàn bá ń go through èyí gan, ìgbà wo lèèyàn ní hypertension lọ́wọ́ àwọn olórí? Àfi kí Ọlọ́run Elédùmarè kó ran Kábíyèsí lọ́wọ́ o. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ràn wọ́n lọ́wọ́ because ẹsẹ̀ àwọn olórí ó ti gùn jù. Ẹsẹ̀ wọn ti gùn jù.
àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn olórí. ìwọ wá lọ ó lọ gbé ọ̀nkù ẹ̀ wá. ṣé ọ̀nkù ẹ̀ òun ló fẹ́ ẹ ni? Because I just don't understand you olórí. ẹ máa gun kábíyèsí gàràgàrà. kábíyèsí ní kẹ́ ẹ ralé ó ralé. lẹ́yìn ìgbà tó o ralé o wá lóòní lọ o lóòní kúrò nù palace. Who says that? Ta ló sọ? ta ló sọ? Me understand. kí ló dé tẹ̀ ń behave báyìí? nígbà tí kábíyèsí bá dà sílẹ̀ fún yín tí wọ́n bẹ̀rẹ̀ sí treat yín bíi trash, ìgbà yẹn lẹ́ máa sunkún egbére kiri. ìgbà yẹn lẹ́ máa sunkún egbére kiri. wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún ẹ̀dẹ̀ kó jáde nù palace àwọn. tí wọ́n bá rí ọ̀rọ̀ gidi sọ kán walk away. wọ́n ní Tóbi wá ní kò dà bí kábíyèsí ṣe treat tó ń kùn, kò dà bí kábíyèsí ṣe treat tó ń kùn nítorí pọ́ńkùn nìyẹn. ṣé ọ̀nkù ẹ̀ gan respect rẹ̀? tí ọ̀nkù ẹ̀ bá respect rẹ̀ ṣé ó máa tẹ idà kábíyèsí lójúmọ́lẹ̀? ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. ọ̀tá gbọ́ níta ní ká wá sọ fún yín. ọlọ́run elédùmarè á máa ran gbogbo wa lọ́wọ́ o. Please share this video, like and subscribe. God bless you all.